A kí yín ẹ kú déédéé àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé lórí ìkànnì Mogede rédíò TV. A tún ti gbé ètò ń dé lórí ní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ ní àkókò yìí. Bó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, bójú ọjọ́ ọ̀sán ẹ káàsán, bójú wà lẹ́ àkálẹ̀ o. Torí pé bí ewúrẹ́ bá wọlé tí ò bá kọ́lé a máa dẹran àmúso ni. Àdúgbò ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọmọ kéékèèké tó ń toyún náà àti àṣẹ ìbí tí ń gbọ́ wa tẹ̀sí ń wò wá ní kètèkètè nílé lórílẹ̀‐èdè ìlú tàbí ìpínlẹ̀ yòówù eléyìí tẹ́ ẹ bá wà. Ẹ kú àmójúbà ètò yìí àti àmétíbà wa níkànnì Mogede rédíò TV tá a pè ní ìtàn ìdílé. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ ti mọ bí ètò ìṣe lọ, àmọ́ bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Orí ètò yìí láti mọ̀ àwọn ìtàn eléyìí tó rọ̀ mọ́ ìdílé kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá táwa yìí, nílùú Ìbàdàn àti káàkiri. Ṣùgbọ́n ní odò ní ṣàn títí kó mọ́ níbi ó ti ṣàn wá. Oníkálukú ló ní ìtàn nínú ìdílé ẹ̀. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àmì nídìílé wọn ológun ni wọ́n. Nídìílé míì ó ní nǹkan tí wọ́n gbé dání eléyìí tó ní í ṣe pẹ̀lú ìtàn láti dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti kán lè bá mọ bí nǹkan ṣe ń lọ. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìkànnì Mogede rédíò TV, àṣà, ìṣe àti gbogbo tó ní ṣe pẹ̀lú tilẹ̀ Yorùbá yìí kò gbọ́dọ̀ parun, kò sì ní parun láéláé. A tún ti wá dé lọ́sẹ̀ yìí lórí ètò ìtàn ìdílé pẹ̀lú àwọn àlejò ṣàǹkóṣàǹkó, àwọn sàràkí láwùjọ eléyìí tá a máa ń gbé wá. Lọ́sẹ̀ yìí tún rèé àwọn tá a jù sódò, Ọlọ́run tún bá wa ṣe o, ẹja ńlá ló ṣe bẹ́ẹ̀ ló gbé. Àmọ́ ṣáájú ohun gbogbo ká tó máa bá ètò lọ, Táíwò Ọlápọ̀jù ló kọ tèmi, yọtọmi tí ò yọkùnrin ti bí kọ́, Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ìtàn ìdílé ní ìkànnì Mogede rédíò TV. Lẹ́gbẹ̀ẹ́ mi lónìí ẹni tí ń ṣe àlejò wa, àwọn náà ni Mọ́gàjí Mọ́yẹ̀ Taofeek Àkànní Abíọ́lá láti agboolé Mọ́yẹ̀ nílùú Ìbàdàn tá a wà yìí. Àwọn náà ni àlejò wa. Ẹnu oníkan báyìí láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ̀tá o. Ẹ̀jẹ̀ kan náà kí ẹ̀yin ará lé kẹ́lẹ́ bá mọ̀ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi kí ètò kó sì bẹ̀rẹ̀ náírà báyìí gan àti rẹ̀gẹ̀dẹ̀ fín. Àlejò wa ẹ káàbọ̀ sórí ètò lọ́sàn yìí. Mo kí olóòtú. Ẹ ṣé o. Tí a bá kọ́ dé agboolé kan, baálé ilé bẹ̀ ní àkọ́kọ́ kí. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kábíyèsí o. Ọba Ìṣẹ̀ṣẹ̀lẹ̀ Adéwọ̀lú Ládọjà. Kábíyèsí. Àrùsọ àwa. Wọ́n wá ti ara tiwọn. Mo kí Balógun ilẹ̀ tilẹ̀ Ìbàdàn. Ara ò lè o. Bàbá wa Ọba Kábíyèsí Ajíbọ́lá Àgbèní bí ọjọ́. Mo tara tiwọn, mo kí gbogbo àwọn tó wà ní láyìn Balógun. Wọ́n wá kí bàbá wa Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá wa Oyèwọlé Afọkọlajà. Mo kí àwọn náà lórí gbogbo àwọn tó wà ní láyìn Ọ̀tún Olúbàdàn. Wọ́n wá kí gbogbo àwọn ìyálóde ilẹ̀ Ìbàdàn látòrí ìyálóde wa lórí gbogbo àwọn tó wà ní láyìn ìyálóde. Mo kí gbogbo mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo olówó ìlú Ìbàdàn. Mo kí bọ̀rọ̀kìnní ìlú Ìbàdàn. Mo tún wá kí àwọn akin ẹgbẹ́ mi tá a jọ jẹ́ ọmọ ìdílé jagunjagun, gbogbo ilé jagunjagun tó wà ní Ìbàdàn, torí pé àwọn ni alátẹ̀lọ́gọ̀dọ̀ tó ń dẹ ọkọ̀ dédé ọlọ́sìsì. Tí ó bá sí àwọn jagunjagun kò sí tá a pè ní Ìbàdàn lénìí, tí èmi náà wá jẹ́ ọ̀kan bẹ̀. Orúkọ tèmi ní Mọ́gàjí Taofeek Okunola Bánkẹ́fà Mọ́yẹ̀ lóyè, tí mo jẹ́ mọ́gàjí ilé Mọ́yẹ̀ tó jẹ́ olórí àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Ìbàdàn, baálé àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Ìbàdàn, baálé àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Ìbàdàn, olórí àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Ìbàdàn. Ṣé o. Ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i. Bàbá Benin ìdílé jagunjagun lẹ́yìn náà ti wá. Agbára Ọlọ́run. Nínú Nínú ìfáàrà tẹ́ ẹ ṣe, ẹ mẹ́nubọ̀ ọ̀rọ̀ jagunjagun, ẹ sì pọn lọ́pọ̀lọpọ̀ ipa ribiribi tí jagunjagun kó lórí ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn àtàwọn nǹkan míì tí wọ́n ti ṣe. Bàbá wa Benin inú kọ́ tọ̀dọ̀ ti yín o jagunjagun tọ̀dọ̀ yín. Orúkọ ilé ẹ̀ka sí
Mọ́yẹ̀ lóyè ní orúkọ bàbá ńlá bàbá wa. Mọ́yẹ̀ lóyè. Orúkọ oyè tó jẹnu. Ọ̀dà bàbá ní ká wá wò ó ìdílé tí yín náà jagunjagun ni wọ́n gẹ́gẹ́ bí ìfárà tí ẹ̀ṣílẹ̀ kan kí ló kọ tiwọn. Okunadé Bánkẹ́fà. Okunadé Bánkẹ́fà. Okunadé ní súná ṣùgbọ́n orúkọ bàbá tó bí ní jẹ́ Bánkẹ́fà. Orúkọ ìyá rẹ̀. Ó dà ẹ ṣe ìfárà kan lẹ́ẹ̀kan ẹ mẹ́nuba àwọn ipa ribiribi tán jagunjagun ti kó lẹ́ẹ̀bàdàn yìí a sì jọ sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo dákọ bíi méjì mẹ́ta ẹlẹ́yin gangan ní bàbá wọn. Mo ti rí nu. Ẹ sáwò bó ló ṣe jẹ́ gan. Kò sí àríyànjiyàn ń bẹ torí pé tí nǹkan bá bẹ̀rẹ̀ wọn ò ní bẹ̀rẹ̀ látòrí mẹ́wàá. Bẹ́ẹ̀ni. Wọ́n bẹ̀rẹ̀ látòrí méní ni. Inú jẹ́ kí n sọ pé èmi ni olórí àkọ́kọ́ fúnlẹ̀ Ìbàdàn bàbá ńlá bàbá mi. Òun ni baálé àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Ìbàdàn tí wàá dórí ibi tó délé ni tí wàá dórí bàbá wa Àrùsáwà. Àtòrí wa wọ́n ti ń kà ní ení èjì ẹ̀ta tí wàá débi tó dé. Gẹ́gẹ́ bí jagunjagun léyìí tí bàbá yín jẹ́ ńgbà náà lọ́hùn-ún àwọn ogun wo la lè tọ́ka sí pé àwọn ogun tán jàre o àwọn náà máa fara gbá nǹkan díẹ̀ pẹ̀lú gbogbo àwọn ogun eléyìí tí agbọ́gbọ́n jagunjagun jà nílẹ̀ Ìbàdàn yìí. Ṣe rí láì ní dènà pẹ̀lú àwọn ọ̀sọ̀ mẹ́ta péré tó fi bàbá wa tó fi hàn gẹ́gẹ́ bí jagunjagun tó sì tọ́ di olórí gbogbo àwọn jagunjagun tó wà ní Ìbàdàn. Ogun tó jẹ́ kí Ìbàdàn tá a bá sọ ni pé kí nìdí tí Ìbàdàn fi ń jẹ́ Ìbàdàn. Bóyá ẹja mú láti bẹ̀rẹ̀. Àti bó ni Ìbàdàn ti bẹ̀rẹ̀. Ẹja mú láti bẹ̀rẹ̀. Tí a bá fi bẹ̀rẹ̀ nu. Sáwò. Torí pé wọ́n ní tí ò bá sí àná kò lè sí òní. Àwọn tó tẹ Ìbàdàn dúró àwọn jagunjagun ni. Nítorí ẹ̀bi ni pé nígbà tí wọ́n tú Òwu torí pé tá a bá ń sọ̀rọ̀ Ìbàdàn ìlú mẹ́ta lágbàgbé wọ́n tẹ̀nà yìí dúró ìlú mẹ́ta. Ní àkọ́kọ́ wọ́n pín àwọn kan pé Ifẹ̀, wọ́n pín àwọn kan pé Ọ̀yọ́, wọ́n pín àwọn kan pé Ìjẹ̀bú, wọ́n pín àwọn kan pé Ẹ̀gbá. Àwọn tó tẹ Ìbàdàn dúró tí Ìbàdàn fi ń jẹ́ Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin Akíndébí Olóńgbò àti àwọn jagunjagun àti àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá tó fi wá ránṣẹ́ sí àwọn jagunjagun láti wá lọ kojú Olówù. Ìgbà tó wá tú Òwu tán ní 1805 wọ́n wá wò pé kò sí ní ta fẹ́ ṣe mọ́. Àwọn tó jáde àgbà náà ọbẹ̀ látòrí Mọ́yẹ̀, Ṣìngúsì, Lábọ́sìndé, Ẹ̀gẹ́, Ògìdì, àwọn tí wọ́n jẹ́ Ẹ̀fẹ̀ náà wọ́n wá láti Ilé Ifẹ̀. Kódà nígbà tí Mọ́yẹ̀ bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀ Jagun Olúfẹ̀ ló gbé wá. Jagun Olúfẹ̀ ló gbé wá. Ṣùgbọ́n àti wọ́n pè ní Ọ̀yọ́ ó bẹ̀rẹ̀ látòrí Olúyẹdùn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, Tókí, Oníbùdù, Ayẹyẹ, Àgbènìbí Ọjọ́ àti Ìbà Olúyọ̀lé. Àwọn tí wọ́n kà ní Ọ̀yọ́ náà àti Bánkọ́lé bàbá Alẹ́sìnlọ́yẹ́. Àwọn tí wọ́n kà ní Ọ̀ṣun ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Adéyínká Ọ̀dẹ́ẹ̀rọ̀ Ọ̀dẹ́yìnláyọ̀. Àwọn tí wọ́n kà ní Ọ̀ṣun Ọ̀dẹ́ẹ̀rọ̀ Ọ̀pẹ́àgbé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kà wọ́n ní Ọ̀ṣun. Àwọn tí wọ́n wá kà ní Ẹ̀gbá òní ó bẹ̀rẹ̀ látòrí Sójẹ́fẹ́, Lámòdì. Àwọn tí wọ́n kà ní Ìjẹ̀bú ó bẹ̀rẹ̀ látòrí Kàlẹ̀jẹ́yé àtàwọn Sódẹ̀ndé. Àwọn yẹn jẹ́ Ìjẹ̀bú. Ìgbà tó wá tú Òwu tán bí gbogbo wọn ti parapọ̀ tí wọ́n fi tú Òwu. Ìgbà tó wá tú Òwu wọn wò pé kí ló wá kù tá a ṣe báyìí. Ṣìngúsì sọ pé òun padà lọ sífẹ̀ láti lọ jábọ̀ fún Ọ̀nìrìṣà tó ń ràn àwọn ṣẹ̀ǹpẹ́fẹ̀ ní
mo ní àwa ti wá tó jẹ́ òní lẹ́yìn wá dà pé kálẹ̀ yáyé ó sọ pé òun padà lọ láti lọ jábọ̀ fún wọn ní Ẹ̀gbá. Ṣódẹkẹ́ òun náà lóhùn lọ lẹ́yìn wá dé àwa tó pọ̀ kò síbi tá a fẹ́ lọ mọ́ o ká fẹ́ kàn dúró níbi ká máa gbé súnmọ́ ní fún àwọn tí ó bá pè wá àtàwọn tó wá fẹ́ sàrífi sí wa láti lè mọ báwọn bá wà bí gbogbo wọn ti wá dúró kalẹ̀ níbi tí à ń pè níbi Ògúnkùnú tí wọn ò fi lọ mọ́. Àwọn ìlú kan ti wà ní ibi ìtẹ́lẹ̀ ẹ rí i pé àdúgbò kan wà tá à ń pè ní ìsàlẹ̀ Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wọn tẹ̀ dúró wọn ti wà níbẹ̀ láti Ayẹyẹ lọ sọ́nà díì kan ni o tẹ́ẹ̀dí ọ̀nà omi ni o Àpáta ni o àwọn Ẹ̀gbá wọn wà ńbẹ̀ láti géètì lọ sọ́nà Basọ̀run nǹkankan àwọn Òwu wọn wà ńbẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ti wá dé wọ́n ń gba àwọn lóhùn lọ́wọ́ wọn ní bí Ìbàdàn ti bẹ̀rẹ̀ ti jẹ́ Ìbàdàn nù tó bá sábàbí Ìbàdàn nù. Wọ́n wá wò pé báwọn ti wà ẹ́ àwọn ti sọ ìlú ìdìlú torí pé tá a máa ń sọ̀rọ̀ Ìbàdàn tí wọ́n mọ̀ ní Ìbàdàn Lágelú Ìbàdàn Lágelú kọ́ la wà yìí o. Ìbàdàn Lágelú kọ́ la wà yìí. Ìbàdàn Lágelú kọ́ Ìbàdàn àwọn jagunjagun ni o. Ìbàdàn Lágelú ti parẹ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin Ìbàdàn yìí àti Ìbàdàn Lágelú 300 years or 400 years ni. Ìbàdàn tí a wà yìí Ìbàdàn àwọn jagunjagun Ìbàdàn àwọn mọ́yẹ̀ Ìbàdàn àwọn Olúyẹdú Ìbàdàn àwọn ẹbọ Olúyọ̀lé Ìbàdàn àwọn Ọlẹ́lọ Ìbàdàn àwọn Àgbè Ìbàdàn àwọn Oyèsílẹ̀ Olúgbòde Ìbàdàn àwọn Ìbíkúnlé Ìbàdàn àwọn Ògúnmọ́lá Ìbàdàn àwọn Akéré Ìbàdàn àwọn Olúwòsì Ìbàdàn àwọn Látòsà lórí gbogbo àwọn Ìbàdàn àwọn Àjọbọ tó ti yé Ìbàdàn àwọn jagunjagun Ìbàdàn tá a wà yìí àwọn jagunjagun wọn tẹ̀ dúró so Ìbàdàn Lágelú ó ti parẹ́. Ibi tá a wọn lọ pé aníkà sàfárà bíbàdàn ti ń jẹ́ Ìbàdàn èyí tí wọ́n ń pè Ìbàdàn ẹ rí i pé wọ́n ní Ìbàdàn lé àwọn jagunjagun wọn ní ilé kì í ṣe Ìbàdàn kìíní kankan tí ò bá ti jẹ jagunjagun àwọn yẹn bẹ́ẹ̀ láti rí 1810 títí dé 1893 tí ò ṣogun mọ́. Mo wá pín Ìbàdàn ìsọ́nà mẹ́ta àwọn tó dé àwọn tó wà mẹ́gbà tó gún bẹ̀rẹ̀ ní àwọn ọmọ ìyàwó orí àwọn ọba àwọn dẹ̀rù àwọn pé àgbẹ̀ àwọn mọ́lá àwọn tó wà bẹ̀rẹ̀ nígbà tó gún bẹ̀rẹ̀ àwọn kan dé nígbà tá a jagun ọba ẹlẹ́nu jagun bá lórí ogun jíjà àwọn kan dé nígbà tí ò ṣogun mọ́ ni mo fi ní ọ̀nà mẹ́ta tààkùnbàdé tún ẹ wà rí pé láti gba wọn tí máa ń jẹ ọba Ìbàdàn ìdílé jagunjagun inú máa ń jẹ ọba láti gba tí ń jọba Ìbàdàn láti gba tí wọ́n ń jọba Ìbàdàn ṣùgbọ́n nígbà tó lórí ayé bàbá wa Oyèsílẹ̀ Olúgbòde ni wọ́n sọ ìlànà di méjì 1851 tá a bá láwọn jagunjagun Ìbàdàn ti kún àwọn ìlú rẹ̀ ti ń dé àwọn kan náà wà tó jẹ́ pé ọlọ́rọ̀ ọ̀hún ni wọ́n táwọn jagunjagun ọba sí ní àwọn náà wọ́n mú lédùn kájé káwọn náà máa gbé fún gbà síra wọn kó mọ̀ jẹ́ nìkan ló fi bẹ́ sí Láì Balógun àti Láì Ọ̀tún láwọn Ìbàdàn so káyọ̀ yẹ̀yẹ́ náà tó ní tó jẹ́ ká wù tí gbòǹgbò ni pé wọn ọ̀sán tán léèwé mọ́ adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ẹjọ́ ọmọ wa tẹ́yìn tún béèrè ìtàn tẹ̀sí gbé sórí afẹ́fẹ́ ló ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ ọmọ bí ilẹ̀ Yorùbá ti rí àti pàápàá nípa àṣà ọmọ kankan ọ̀dá sàmọ̀ mọ́ ọ̀tọ̀ sí lásà ọ̀tọ̀ lẹ̀sìn méjèèjì ò papọ̀ mọ́ra wọn a lè fi àṣà pa ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ sì la lè fi ẹ̀sìn náà pa àṣà rẹ̀ so ilẹ̀ Ìbàdàn ilẹ̀ àwọn jagunjagun ni o àwọn jagunjagun ni wọ́n ní Ìbàdàn àwọn ni wọ́n tẹ̀dó
gẹ́gẹ́ bí ìlú. Àwọn tó sì tẹ́jú àwọn náà mo ti ka orúkọ wọn yẹn síwájú tó ṣíwájú pé àwọn èrò ń bá wọn bẹ̀, àwọn èrò ń bá wọn bẹ̀, àwọn èrò ń bá wọn bẹ̀. Ká wá bọ́ sórí ìtàn Mọ́yẹ̀ kúkúrú. Mọ́yẹ̀ jẹ́ ọmọ bíbí Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ wọ́n ti bí Mọ́yẹ̀ lọ́mọ. Bàbá tó bí Mọ́yẹ̀ jẹ́ babaláwo tọ́gbọ́n fáyanríyanrí. Balógun Bánkẹ́fà ni, agboolé Bánkẹ́fà lórúkọ wa Ilé-Ifẹ̀. Ìyá Mọ́yẹ̀ jẹ́ ọmọ ìdílé Ọlọ́ya. Ó wá jẹ́ orúkọ jẹ́ ń jẹ́ Ọ̀yákẹ́yàn. Ẹ rí i pé lásìkò ìgbà náà lọ́hùn, àwọn àṣà àti ìṣẹ̀ṣe ni wọ́n fi ń tọra wọn. Tí wọ́n bá fẹ́ra wọn, àwọn tí í ṣe wọ́n bára wọn mu, àwọn náà wọ́n jọ ń fẹ́ra wọn ní ayé ìgbà náà lọ. Torí pé ẹ̀sìn Ìsìláàmù, ẹ̀sìn àwa mùsùlùmí tàbí mùsùlùmí kì í tí ì gbalẹ̀ tó báyìí nílẹ̀ Ìbàdàn tó bẹ́ẹ̀. Ayọ́kẹ́yìn lórúkọ ìyá tó bí lọ́mọ, ṣùgbọ́n bàbá rẹ̀ babaláwo ni. Bàbá rẹ̀ ti bí àwọn obìnrin síwájú tó wọ́n pé kóun ní ọkùnrin lè tí ọmọ bóun ṣiṣẹ́ Ifá tí òun ló fi ẹ̀yìn lẹ́fun. Wọ́n wá gbé fájẹ̀lẹ̀, wọ́n wá ń sọ fún pé ọmọ tí ó bí o jagunjagun ni o, ọdẹ ni ó ṣe o, yóò sì di ọba. Wọ́n wá pé nínú àwọn ò lè jọba Ilé-Ifẹ̀, ṣùgbọ́n bó lọ́mọ ẹ̀ ti fẹ́ di ọba. Ó tún gbọ́rọ̀ fà tiẹ̀ lọ, ó tún pe àwọn Fá ẹ bá ohun tí mò ń lójú Fá, wọ́n ní bí ọkùnrin, ṣùgbọ́n tí wọ́n sọ fún mi rèé. Wọ́n tún bá yẹ̀wò tí àwọn onífẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n sọ fún náà ni pé ó bímọ ọkùnrin o, ṣùgbọ́n ọdẹ ni ó ṣe, kò ní lánàá Ifá, yóò sì jẹ́ jagunjagun, ṣùgbọ́n ogun jíjà ni ó gbé débi tí ó ti di ọba. Kódà ká máa bí eré àníyàn lọ. Wọ́n lóyún Mọ́yẹ̀, wọ́n bí Mọ́yẹ̀, wọn ò tí ì sọ ní Mọ́yẹ̀ o. Ìgbà tó wá bí tó wá dìgbà tí wọ́n wo ìṣẹ̀ǹtáyé tí wọ́n tó wá tún sọ fún wọn pé alọ́mọ ogun jíjà níṣẹ́ rẹ̀, ibi ọdẹ sì ni ó sì ti bẹ̀rẹ̀. Wà kódà kí ìlérí ó lè bá àṣẹ ọwọ́ aṣọ ní Òkun Adé. Ọ̀dà ẹ bá ń sọ ní Òkun Adé nígbà tí Ifá tó ti fi pé ọmọ ìbò di ọba, ẹ bá ń sọ lókun Adé. Wọ́n á sọ Mọ́yẹ̀ ní Òkun Adé. Ìgbà tó di pé ó ń dàgbà ń kó àwọn ẹyọ ọ̀rẹ́ ká lọ mọ pẹ̀ràn, ká mọ ṣiṣẹ́ oko, ká mọ ṣiṣẹ́ ọdẹ àti ṣiṣẹ́ àgbẹ̀. Ibẹ̀ ni ó ti ń di pé ọ̀rọ̀ ogun wáyé. Ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá ogun jíjà ó wà fún àwọn, ó pọ̀ jù fún nílẹ̀ Yorùbá títí mọ̀ wá dàgbà tó ń lọ jagun, wọ́n wá fi jẹ Jagun Olúfẹ̀. Jagun Olúfẹ̀ náà fi wọ́n jẹ́ nígbà wọn láti Ilé-Ifẹ̀. Ìgbà tó wá di pé wọ́n ránṣẹ́ pé wọ́n pé ẹ̀yin o jagunjagun gbogbo ìlú o, ẹ ṣarajọ ẹ lọ bá Olówu jà. Torí Olówu ni wọ́n rí gẹ́gẹ́ bí alágbára ńgbà náà tó máa ń gun gbogbo àwọn ọba aláyé, tó máa ń gùn wọn gàràgàrà, tó máa ń fi gbogbo àwọn ọmọ ìlú yòókù tó máa ń fi hàn ṣòwò ẹrú. Inú gbogbo àwọn ìlú yòókù wa fi pẹnu pọ̀ láti rán àwọn jagunjagun láti ìlú kọ̀ọ̀kan láti lọ. Ẹ rí i pé mo ní àwọn Ìjẹ̀bú ni wọ́n ní ilẹ̀ láti ibi tá a ń pè ní sàlẹ̀ Ìjẹ̀bú létí Ìdárẹ́mì tó dé gbogbo ọ̀nà Lúgàrà gbogbo nǹkan tó dé gbogbo ọ̀nà mẹ́rin. Wọ́n ní láti Oríta Mẹ́rin lọ Ayẹyẹ lọ gbogbo ẹ̀ àwọn ìwọ̀n láti géètì mi dé gbogbo ọ̀nà Basọ̀rún lọ nǹkan kan àwọn Òwu ni wọ́n ní. Àti wọ́n wá ránṣẹ́ tí gbogbo àwọn jagunjagun wọ́n wá dé sí ibi kan tí a ń pè ní Ìdí Ògùngùn. Wọ́n wà ní Ìdí Ògùngùn. Igi o bàbá wa jí ló gé igi yẹn bóyá nípa 2016
igi ìgbó àṣẹ ni police kan wà mẹ́ǹsìn ó yẹ kí wọ́n gé igi o igi táwọn bàbá wa máa ń jókòó sí wọ́n ti máa ń sọ̀rọ̀ wọ́n bá fẹ́ jagun ni ètò bá dẹ̀ sún bẹ́ẹ̀ àti máa ń gùn ṣùgbọ́n wọ́n gé kí wọ́n mọ̀ sọ̀tàn mọ́ yẹ̀ lọ gbà tí wọ́n wá bí fáwọn gbà tó dé wọ́n wá ránṣẹ́ pé wọ́n Sígúsí ló lídì àwọn Ifẹ̀ wá láti Ilé Ifẹ̀ Oríyedún ló lídì àwọn tá a pè ní Ọ̀yọ́ àwọn tá a pè lọ́yọ́ ìní Oríyedún òní Bánkọ́lé Alẹ́sìnlọ́yẹ́ òní Boríyọ̀lé iná dẹ̀ ń lọ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn tá a pè lọ́yọ́ náà àwọn tá a pè lọ́ṣun ó bẹ̀ látòrí tó kí Oníbùdù torí Ògbómọ̀ṣọ́ ni wọ́n òun nìbíkúnlé tó ti yé sìn olómi alẹ́ ọ̀pẹ́ àgbè àtàwọn kan bẹ́ẹ̀ náà àwọn Ayẹyẹ àwọn àgbè wọ́n ti gúrùpù gbogbo wọn papọ̀ nù àwọn tá a pè ní Ìjẹ̀bú mo ti dákọ̀ wọn lẹ́ẹ̀kan àbí ká tún dákọ̀ wọn lẹ́ẹ̀kan ẹjá tẹ̀wájú lórí àkókò so bí wọ́n ti ń ṣe nù ìgbà tó wá jagun wọ́n lẹ́yìn olówó ìnìmọ̀ ni wọn ò lọ́dọ̀ wọn ni wọ́n fi tẹ ìlú nílùú bó ti sọ̀tàn bí wọ́n ti bí mọ́yẹ̀ ogun tó wá tí ó sọ di alágbára nínú ogun ológun ogun tí wọ́n tú ìgbà tó wá tú òun tán wọ́n wá wò pé láàrin wa àwọn Ifẹ̀ ló pọ̀ jù nígbà tí Sígúsí tó lọ́n padà wọ́n yí ọ̀padà Lábọ́síndé ọ̀padà Ògìdì ọ̀padà Ẹ̀gẹ́ ọ̀padà gbogbo àwọn tí ọ̀padà yìí náà mo ti dákọ̀ síbẹ̀ náà wọ́n á ní ó dáa kí wá ní ká ṣe báyìí wọ́n ní ẹ jẹ́ ká tẹ̀ ìlú ká tẹ̀ bí onílù tó bá ti wá ní ìlú àní sí ká má lò lórí wọ́n ní ó dáa ẹ jẹ́ àfi mọ́yẹ̀ ẹ jẹ́ àfi sí ẹ jẹ́ àfi okùn adé ẹ jẹ́ àfi so lórí wa òun náà ló kú dàgbà jù ní àárín wa òun náà ló sì ní agbára jù ẹ jẹ́ àfi sí olórí wọn á lọ dá okùn adé á fún ọ lóye baálẹ̀ Mọ́yẹ̀ lóye nílẹ̀ mú ní Mọ́yẹ̀ lóye orúkọ gangan bí ìnagijẹ Mọ́yẹ̀ lóye ìnagijẹ orúkọ gangan ní okùn adé wà ní àfi ọjẹ baálẹ̀ Mọ́yẹ̀ lóye òun ló wá kọ́kọ́ jẹ́ olórí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi jẹ nílẹ̀ Ìbàdàn ní 1820 ó dẹ̀ dídí tó fi di 1830 wọ́n wá ti ní orí ó ti wà ńbẹ̀ wọ́n ti ń bá ìṣàkóso ìjọba lọ eku ń ké bí eku ẹyẹ náà ń ké bí ẹyẹ àwọn òní òòṣà kan tá a máa ń bọ ju ọdún Ọ̀ṣun lọ ọdún iṣu ọdún yẹn wọ́n máa ń pè ní òòṣà Ògìyán òòṣà Ògìyán ẹgbẹ́ tó máa ń sọdún wọn kálukú kùsù jọ wọn ó ṣe ẹ̀gúsí wọn mọ̀ jó wọn mọ̀ jẹun inú wọn mọ̀ dùn wọn mọ̀ mẹ́gbà wọn fi mọ̀ nára wọn ọdún Ọ̀ṣun la máa ń ṣe ní òòṣà tiwa tí a máa ń bọ́ lé wa tó máa ń bọ́ lé wa wọ́n sì ń ṣe ọdún náà sí so wọ́n wá ń ṣe lọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe lọ bẹ́ẹ̀ ó ti dìlú wọ́n ti ní olórí oníkálukú náà ti mú ibi tí ó tẹ̀dí sí ibi tó kálukú wọn tẹ̀dí sí ibẹ̀ la wà lẹ́ni o nígbà tí wọ́n dé ibi tí ìlọ́dẹ̀ náà wà lẹ́ni yìí o ibẹ̀ ni àwọn jagunjagun ibẹ̀ wọ́n tẹ̀dú wọ́n wá tẹ̀dúró wọ́n ti ń lọ bí wọ́n ti ń lọ eku ti ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ lọ tó wá tó àkókò kan àwọn ẹ̀gbá tó wà láàrin wọn só ti yé sìn Lámòdì ni olórí àwọn ẹ̀gbá hàn nígbà tí wọ́n ti tẹ̀lú tán ìjà tí wọ́n kọ́kọ́ jà pé atẹ̀lú tán atẹ̀lú ìdúró tán ẹni ìjà gbòòrò Lámòdì láàrin àwa àti ẹ̀gbá inú ló gbogbo àwọn tó jẹ̀gbá ló lé wọn kó ń bàdẹ̀ ṣé àwọn ọmọ ni wọ́n ti ń lò ní tẹ́lẹ̀ àwọn Ìjẹ̀bú náà ti ń lò tẹ́lẹ̀ àwọn Ògùn náà ti ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n
agboolé méjì tí ọmọ ìyá méjì bá ti ń jà àjòjì ní ó lò káyìn. àjòjì ní ó lò káyìn agboolé méjì tọmọ ìyá méjì bá. àjòjì ní ó lò káyìn. Ìjẹ̀bú àti Ẹ̀gbá wọ́n ti wọ́n lù tẹ́lẹ̀ o. Òwu ti wọ́n lù tẹ́lẹ̀ o. Ṣé àpò mo nígbà tá a rẹ́yìn Olówó làwa ń gbàgbó Òjé ti wà lóde o, Ọ̀fà ti wọ́n ń lò o, Ẹ̀mú ti wọ́n ń lò o, tó ti yé ń sìn o. Gbogbo àwọn ọdún kan ti wà tó jẹ́ kéréje ṣùgbọ́n nígbà Ìbàdàn dé àtẹ̀rí gbogbo wọn bá nígbà táwa tá a pẹ̀lú àwọn Ìbàdàn dé àtẹ̀rí wọn bá fún wa pé àwọn jagunjagun dé àwa ń gbà ló lọ́wọ́ wọn. Ìgbà tó wá di pé Lámòdì ó jẹ́ olórí fáwọn Ẹ̀gbá ó wá ń salami láàrin àwọn Ìbàdàn àti Ẹ̀gbá. Gbogbo nǹkan tí wọ́n bá ti ń ṣe yóò lọ máa fún àwọn ẹgbẹ́ rẹ̀ lábọ̀ pé ọ̀nà táwọn Ìbàdàn fẹ́ fàyọ rí o. Wọ́n wá kà pé ó ti ṣe alamí. Ìjà wá bẹ̀rẹ̀ ní ìjà gbòòrò Lámòdì. Inú ìjà ni wọ́n pa Ẹ̀gẹ́ sí. Mọ́yẹ̀ náà fara gbọ́ ọgbẹ́ o ṣùgbọ́n Mọ́yẹ̀ padà pa Lámòdì. Wọ́n fi wá lé àwọn Ẹ̀gbá kó ń Ìbàdàn wọ́n wá lọ dúró ní Òkè Ọ̀dàn. Ẹ̀rí pé tẹ́bá ti kọjá kílà tán ìní báńdìrì àwa àti Ẹ̀gbá ló ti Abẹ́òkúta kílà báyìí àti Abẹ́òkúta náà. Mo ní àwọn Ẹ̀gbá wọn ní tẹ́lẹ̀ àgbà gbogbo lẹ mọ́ wọn lọ́nu. Ìgbà tó wá di pé wọ́n pa Ẹ̀gẹ́ inú wa bí Mọ́yẹ̀ ìbínú rẹ̀ náà lóun fi wá pa Lámòdì. Ìgbà tí wọ́n wá lé gbogbo wọn ìní Zúdẹ̀kẹ́ ló fi wá kó gbogbo wọn padà wọ́n fi lọ tẹ̀dó sí ibi tí wọ́n tẹ̀dó sí léde. Ìta ń sọ ẹ̀gàn Aláké ò sínú ìjà yìí. Aláké ò sínú ìjà yìí só ti yé ẹjẹ mọ sọ tó bá tó gbà tá a sọ a sọ̀rọ̀ débẹ̀. Bàbá ní a máa tẹ̀wájú ní ìtàn yìí ìtàn yìí lágbára pọ̀. A sọ̀rọ̀ débẹ̀. Ìgbà tó wá di pé àwọn Ẹ̀gbá lọ tí wọ́n lé àwọn Ẹ̀gbá ni wọ́n fi wá lé àwọn Ìjẹ̀bú náà só ti yé làwọn Ìjẹ̀bú náà fi kó omi tí wọ́n wà wọn só ti yé làwọn náà fi bẹ̀rẹ̀ tẹ̀dú sí ibi tí àwọn náà díẹ̀ dùn tí a fi wá ní báńdìrì ní èmi tí a kàn ti lé ìlú mẹ́ta kúrò mẹ́ba wọn ọwọ́ kù Ifẹ̀ àti Ọ̀yọ́ náà ó kù Ifẹ̀ àti Ọ̀yọ́ láti dominate Ìbàdàn padà. Láàrin ìgbà yẹn àwọn ilẹ̀ Yorùbá náà ti ń tú àwọn ìlú Ọ̀yọ́ ti ń tú àwọn èèyàn tí wọ́n láti àwọn ìlú mi wọ́n ti ń kún wọn ní Ìbàdàn. Ìbàdàn tí ó tún tóbi. Ṣé àpò mo sì ní Mọ́yẹ̀ náà ló sì wà ní olórí. Ṣé àpò ogun àkọ́kọ́ mo lógun mẹ́ta tèmi lè títàn sọ fẹ́mi pé Mọ́yẹ̀ jànú pé ogun tí wọ́n fi tú Òwu ní alákọ̀ọ́kọ́. Ogun ẹlẹ́ẹ̀kejì ìlógun tí wọ́n fi lé àwọn Ẹ̀gbá kúrò Ìbàdàn àti Ìjẹ̀bú ìjà àgbòrò Lámòdì. Ṣé àpò di méjì ó wà níwèé ìtàn Ìbàdàn bẹ́ẹ̀. Ogun ẹlẹ́ẹ̀kẹta lógun Gbanámú. Ogun Gbanámú. Ogun ẹlẹ́ẹ̀kẹta nù. Ìgbà tó wá di pé wọ́n ń bá ìlú lọ wọ́n wá ní àwọn ìlú tí ń wá àwọn Ọ̀yọ́ kankan táwọn ogun Fúlàní tí wọ́n ti ń lé wọ́n ti ń pọ̀ ní Ìbàdàn. Wọ́n wá ní láàrin Ìbàdàn àti láàrin àwọn Ọ̀yọ́ àti Ifẹ̀ wàhálà tó dé lórí àwọn náà torí pé ṣe mọ̀ pé jagunjagun gbogbo wọn kò dẹ̀ sí bẹ́ẹ̀ ti lé sébòlò tí ò sí ní wùngbẹ́ ìwọ ogun jíjà kò kúrò lára ẹnìkọ̀ọ̀kan wọn ìbẹ̀rù ẹ̀jẹ̀ wọn. Wọ́n wá ní láàrin Ìbàdàn àtàwọn Ọ̀yọ́ láàrin Ifẹ̀ àtàwọn Ọ̀yọ́ bí àwọn Ifẹ̀ àwọn náà ti ń dá ọlá lórí àwọn Ọ̀yọ́. Ẹ rí pé mo ní àwọn kan wá láti Ìwó àwọn kan wá látọ̀ṣun ṣùgbọ́n àti gúrùpù wọn Ọ̀yọ́ torí pé ọdẹ lọ kì í sọmọ Ọ̀yọ́. Fèsù ló ti wá ní Ìwó tó ti yín sìn Ìbíkúnlé Ògbómọ̀ṣọ́ ló ti wá Ọpẹ́ Àgbé
Ògbómọ̀ṣọ́ ló ti wá ṣùgbọ́n a ti kó wọn sí ọ̀ndà Ọ̀yọ́. Olúyẹdùn tọ́jà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìlọrin ní ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn ọmọ Àfọ̀njá ní Ìlọrin ní. Lẹ́yìn Ìbò Olúyọ̀lé tọ́jọ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tó ti yé ṣùgbọ́n a ti kó gbogbo wọn papọ̀ sí abẹ́ Ọ̀yọ́. Wọ́n wá ní àwọn ọmọ Ifẹ̀ wọ́n ti ń lo ọlá lé àwọn tó kù ní orí gẹ́gẹ́ bí tàn ti sọ àti tó bá náà ti gbọ́ pé ní tó wá kú báyìí pé o nígbà tí Mọ́yẹ̀ jẹ́ baálẹ̀ ó tún fẹ́ yan gbákejì ó tún yan Lábọ́sídé tí wọ́n jẹjọ́ ọmọ Ifẹ̀ lóòótọ́ ọmọ Ifẹ̀ ní Lábọ́sídé ṣùgbọ́n ìyá rẹ̀ ọmọ Ọ̀yọ́ ni ó tún wá yan Lábọ́sídé jọjọ́ ọmọ Ifẹ̀ ó tún yan nígbàkejì. Sáwọn nìkan ni wọ́n tò ìlú yìí ni bóun ni Mọ́yẹ̀ tó jó lórí tó ti jẹ́fẹ̀ láàtún wá yan Lábọ́sídé nígbàkejì ṣùgbọ́n Mọ́yẹ̀ ti tó oyè nu ọ̀yàn oyè yìí ọ̀yàn oyè mímọ̀. Wọ́n wá òkè tó bá jẹ́ pé ẹ̀gẹ́ náà ń bẹ láyé tí ikú ò tí ì pa níbi ìjà àgbòrò Lámòdì yóò tún yan ẹ̀gẹ́ náà nù. Gbogbo nǹkan yẹn ń bí àwọn yòókù nínú. Wọ́n wá ní ó dà ọ́ tí àwọn Yorùbá ti lọ sóde tí wọ́n wá pẹ́ kí wọ́n tó dé wọ́n láwọn fẹ́ lu ọlá lórí wọn bí kí wọ́n mú mi kí wọ́n bọ orò kí wọ́n èso tutù. Wọ́n wá lu àwọn oúnjẹ àwọn Ọ̀yọ́ wọ́n wá pè ní pé pẹ̀lú tí Mọ́yẹ̀ ń ṣe yìí tó ti gbé àwọn fèlè gbogbo wa lórí ẹ jẹ́ á ṣèpàdé láàrin ara wa àwa tá a jẹ́ Ọ̀yọ́ ká sọ ara wa jọ tí wàhálà kan bá ti dé ráńpẹ́ báyìí ká bọ́ síta ká dojú ìjà kọ àwọn Ifẹ̀. Ẹ rí i pé mo sì sọ pé nínú ọ̀rọ̀ pé àwọn Ọ̀yọ́ ti ń pọ̀ wọ́n ti ń pọ̀ ju àwọn Ifẹ̀ tó wà ní Ìbàdàn lọ. Gbogbo ilẹ̀ Ọ̀yọ́ tí yá lè pín ní Ọ̀yọ́ ogun àwọn Fúlàní ó ti ń jẹ́ kó ń kálukú wọn mọ̀ sáwá sí Ìbàdàn. Ìgbà tó wá dijọ́ kan ìkan lára àwọn Ọ̀yọ́ òun kiri aṣọ lọ lára àwọn ọmọ ogun nígbà tí wọ́n tú Òwu tán à ń pẹ̀lẹ̀ kan ní Améjì-Ògbè. Améjì-Ògbè kì í sọmọ Ifẹ̀ ṣùgbọ́n àwọn ti tú Òwu ó tẹ̀lé Mọ́yẹ̀ wá ó ti di ara ọmọ ogun Mọ́yẹ̀. Améjì-Ògbè wọn á rí ìkan lára àwọn ọmọ Ọ̀yọ́ tó ń kiri lọ tí ń kiri aṣọ wá dàdó wá bí ìwọ ọmọkùnrin ará Ọ̀yọ́ rárá kí ló ń ṣe ọ́ tó ń pòun rádaràda ṣe mọ̀ fáwọn ti ní ọ̀rọ̀ tí táwọn olórí wọn tí wọ́n ti bá wọn sọ ó ti wà ńlẹ̀ lọ́ba ní kí ló tó ń sọ ẹ̀ ìyá bu lọ́ba bu òun náà bá bu. Ọjà tá à ń pè ní ọjà Ìbà ọjà ọba ò tí ì dé o ọjà kan wà wọ́n ń pè ní ọjà Ìbà ó wà lọ́ọ̀kan yìí fi hàn yín gbóró báyìí lórí ọjà tí ọjà ń sẹ̀ báyé ni tí gbogbo wọn máa ń ná ibẹ̀ ló wà ń gbà náà. Ọjà Ìbà tún yàtọ̀ sí ọjà Ọba. Ó yàtọ̀ nígbà tí nǹkan dé dáadáa ni wọ́n sọ di ọjà Ọba. Ọjà Ìbà náà wọ́n sọ di ọjà Ọba àbí ó sì wà lọ́tọ̀ sí ó sì wà ńbẹ̀ torí pé bẹ́ẹ̀ ni bàbá wa Ìbà Olúyọ̀lé ló mú lé sí òkè sí ibẹ̀ ló dé sí tẹ́lẹ̀. Ìbà Olúyọ̀lé náà sọ di ọjà Ìbà. Torí pé Ìbà ni orúkọ rẹ̀ tó ti yé sìn ó yọ sọ̀run ló ń jẹ́ ṣùgbọ́n tó ẹ bá dórí ibẹ̀ náà ẹ dàgbólé wọn á sọ̀tàn ibẹ̀ náà torí bàbá wa tó jẹ́ àwùlé wọn wọ́n ti di ara àwọn olóyè Ìbàdàn wọ́n ti wà ní àwọn olóyè Ìbàdàn báyìí. Ìgbà tí wọ́n wá inú ọjà tá à ń pè lọ́jà Ìbà yẹn inú ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ nígbà tí dé láàrin wọn nù ni ọmọ ìyá àti Ifẹ̀ wọn bá bára wọn jà nítorí ogun lánàá mú un. Ṣé àpẹ àwọn dẹ̀ ti ṣèpàdé pé tá a bá ti rí nǹkan tó ti jẹ́ máa bínú kí gbogbo ó gbéra ká bọ́ síta ni o àwọn ti ní èròǹgbà tí wọ́n fún ara wọn ṣùgbọ́n ní tí ò léròǹgbà tiẹ̀
tí àkókò ní màǹkà tó ń ṣẹlẹ̀ bíjà tí wá bẹ̀rẹ̀ láàrin wọn tó di pé wọ́n ń jà àwọn àgbààgbà wọ́n jáde ta sí wọn àwọn Lákanlẹ̀ àwọn Olúyẹdú àwọn Ọdẹ́rọ àwọn Lábọ́sídé àwọn ọba wọn sáré ọ̀rọ̀ wọn ò rí yanjú ó dà nígbà tá àrọ́rọ́ yìí yanjú ẹ jẹ́ ká ránṣẹ́ sí baálẹ̀ kí baálẹ̀ ó wá tábà ti lọ pé baálẹ̀ ó wá bá wa parí ìjà yìí wọn á gbé wọn sẹ ọjà tí ń dàrú nígbà ìjẹ́pọ̀jà ṣẹ̀ǹbáyé tí gbogbo ọmọ náà ni ọjà tí ń dàrú baálẹ̀ wa dàgbà ọjà ń dàbí bíbo àwọn àgbààgbà ń kọ́ wọ́n ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò rí ọ̀rọ̀ wọn ò rí yanjú ọ̀dà tí wọ́n bá rí yanjú ẹ jẹ́ kí n mọ̀ lọ́bẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹ bá ń fa ẹ̀sìn bọ́ọ̀tà ṣé à ń gbọ́ jagunjagun ò ní bọ́ọ̀tà ọmọ mú bó tiẹ̀ ṣe àdá àbídà yóò mú dání ọgbọ́n sórí ẹ̀sìn ó ti dàgbọ́nù akọ rẹ̀ wọ́n ń fa wọ́n débẹ̀ ìròyìn pọ̀ baálẹ̀ tí ń bọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn tó dira wọn mú wọn ò sọ̀rọ̀ àwọn náà lẹ́ o ẹbìlẹ̀ baálẹ̀ ń bọ̀ ìdà tó ń fàyọnú ọkọ̀ pé bóun tiẹ̀ fẹ́ kó fi sàkárà mọ́ wọn ìdà tí ó gbé báyìí orí ọmọ yìí ló gé lórí bá lọlẹ̀ fẹ́ lọ́ba di ìfẹ́ ti pa gbogbo ọmọ yìí ọtán tó bí ogun bá wọn mọ́ni wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà nù ní gbogbo wọn bá sí ta ṣàgbọ́n ti ní àjọsọ ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí dá gbogbo ẹ̀rú nù ní tó wá mú mọ́yẹ̀ ti sá kúrò nínú wọ́n bá lọ sílé wọ́n ti ná bọlé wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n yẹ̀ wá kúrò ní Ìbàdàn ọwọ́ alẹ́ dúró sí Ìlúgùn náà sì àwọn Abẹ́òkúta ti ń kílèmù rẹ̀ o wọ́n wá lọ dúró nílùgùn gbàtọ́ wá lọ dúró nílùgùn wọ́n wá wò pé wọ́n yẹ̀ tó bínú kù ní ìlú gẹ́gẹ́ bí olórí yìí tí gbogbo wọn sì mọ̀ pé alágbára ni wọ́n mọ̀ pé kí la fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ká gbé oníṣẹ́ ẹ jẹ́ ká lọ rán bá ká pè é ká pẹ̀tù sí pé kọ́ mọ́ ọ̀bọ̀ ọ̀rọ̀ ti ṣe kéde ọ̀rọ̀ ti parí wọ́n wá gbóúnṣẹ́ wọ́n kó ẹrù wọ́n kó gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń kó wọ́n kó lọ bá pé wọ́n lọ sọ fún un ìgbà tí wọ́n wá mú yẹ̀ wá ni pé òun ṣẹ́ máa gbé iṣẹ́ tí wọ́n rán máa gbé lọ mo ṣetán àti bá wọn ja ogun mo fẹ́ kó gbogbo wọn mo fẹ́ kó wọn lẹ́rú gbogbo wọn wá mọ̀ pé mọ́yẹ̀ lágbára bẹ́ẹ̀ lágbára ó pọ̀ tó ní ẹ̀rú bá wọn mọ̀ pé ó ní agbára tó pọ̀ wọ́n tún wá gbé oúnjẹ lọ lẹ́ẹ̀kejì wọ́n tún gbé lọ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé oúnjẹ lọ wọ́n tún fi kún gbogbo nǹkan tó yẹ wọ́n fi kún wọ́n tún rán lọ mọ́yẹ̀ tó dóúnjẹ padà ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta tí wọ́n gbé oúnjẹ lọ àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ mọ́yẹ̀ wọn ò jẹ́ kí oúnjẹ ó rí mọ́yẹ̀ débi pé yóò ṣe pé yóò tiẹ̀ lè gbà wọ́n wá ní kọ́ lọ sọ wọn pé mọ́yẹ̀ ti ń múra ogun ó sì bá àpò wọn ní ẹrú jíṣẹ́ tí yẹn wá lọ jíṣẹ́ fún wọn padà ẹ̀rú ti ń bá gbogbo wọn oníkálukú ti ń sá kíjokíjo ẹni tí ó kọ́ mọ́nú àpẹẹrẹ wọ́n ti ń kọ́ mọ́nú àpẹẹrẹ oníkálukú ti fẹ́ máa sá lọ. bàbá wa ẹ̀ Olúyọ̀lé òun ló wá gan òun ló wá lọ bá ọmọ ní Ìjàyè ọ̀lúràn lọ́wọ́ ọkùnrin ní Ìjàyè ni wọ́n sì wá ja ogun Gánámù mo fẹ́ fèsì mọ́yẹ̀ inú ogun yẹn ni mọ́yẹ̀ kù sí èdè tó bá ń kó ogun ní Gánámù ni pé àwọn ọmọ ogun mọ́yẹ̀ àwọn ń lo ìbọn ṣùgbọ́n àwọn ọmọ ogun Ìbàdàn wọ́n ń lo àdá àti ọfà ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n ti réèkì gbogbo àwọn ọmọ ogun tó pọ̀ wọ́n wà ní ẹ̀sùn mọ́ wọn ẹgbẹ́ iná mú èèyàn bíi márùn lè di ẹnìkan mú tó di ìbọn mú ṣe àpò tó yìí ti di ìbọn mú èèyàn ní láǹfààní àti ìbọn ni wọ́n ń pè ní Gánámù ṣe àpò tó bá yí ìbọn ló jáde ní ẹnu ẹ̀ ìbọn ni wọ́n ń pè ní Gánámù ogun tó wá ń pè ní ogun Gánámù orí ogun wa ni wọ́n yẹ kù sí
ṣùgbọ́n ibi tí ayé mọ̀ ibi tó ẹ̀ǹdì sínú ó bí ọmọ mẹ́ta péré Láòyè, Oyèdélé àti Mọ́túndé. Ojú ogun yẹn ni Mọ́túndé yẹn ogun yẹn ló bá lọ. Ogun gbaná mu torọ́ wà lọ́mọ eke ńgbà náà ojú ọmọ ọdún 12 lọ. Ó sì jẹ́ obìnrin ṣùgbọ́n àwọn tí wọ́n jọkùnrin Láòyè àti Oyèdélé àwọn sọ̀sídìí àwọn làwa wà nínú agboolé Mọ́yẹ̀dé ní ilé Mọ́yẹ̀ fi ń jẹ́lé Mọ́yẹ̀ lọ. Ẹ máa kú làákàyè láti àárọ̀. Ìtàn àti agboolé Mọ́yẹ̀ yìí ó lágbára pọ̀. Abájọ tẹ́bi lẹ́yìn gangan ni ẹgbẹ́ làgbọ́ gbogbo ọlẹ́ẹ̀kan gbà tá à ń sọ̀rọ̀. Ó lágbára pọ̀ jagunjagun. Lẹ́kọ́ tó di pa àwọn ọ̀dọ́ torí ọjọ́ yìí ti rọ. Tá a bá sọ̀rọ̀ nípa jagunjagun nírúfẹ́ àkókò yìí kí lè rí so ṣé kò rí bí ti tẹ́lẹ̀ mọ́. Ẹ̀rù ti bà àwọn èèyàn nú o. Ṣe rí nígbà táwọn àbáníwò sáwọn akíkanjú bíi ti gbà náà mọ́. gbogbo wa akíkanjú wà ní wa o. Ẹ má bínú o. Nílé jagunjagun ṣé bẹ́ẹ̀ nílé ọdẹ lọ ẹ sì rí àròlé ọdẹ lọ. Nǹkan kí bẹ́ẹ̀. ẹ bá ṣe ogun lára rẹ̀. Nǹkan kí bẹ́ẹ̀. ẹ sì délé táwọn tó gbé náà wojú ẹkùn. ẹ tí ìdílé ìbùkún ni. táwọn tó gbé náà wojú ẹjọ́ ló gbórí ẹ̀fà. kò sí ẹni tó gbé náà wojú ẹkùn. irú ìbéèrè tá a bẹ̀rẹ̀ ní pé kí ló wá dé. ìdí àtọ́rẹ́ wọn ebé sìn àtogun jíjà àwọn ẹbí wa iṣẹ́ ogun jíjà ò sì lè kúrò lára wa ṣùgbọ́n nígbà tó ti di ayé ilé èbòdé èbó ló ní ò jẹ́ kógun jíjà kó ti ṣẹ́ mọ́ ṣó ti yé sìn ìgbà tó ti di ayé ọ̀làjú ó ti di pé táyà bá ti sọ̀rọ̀ ní ìsìn ẹ wọ̀ra ilé ẹjọ́ ni ilé ẹjọ́ ni kí ló wá fẹ́ mú ogun wá mọ́ tó bínú ṣùgbọ́n bá bá rí ibi tí wọ́n bá ti pè wá o wọ́n kálukú wa táwọn àbá wà ló ń bẹnu ilé o àtàmọ́ra ń tẹ́ a ní o àwọn ń bá tí a lọ nù àtàmọ́ra ni so ó ti rí nù. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí pẹ̀lú agbára àtàwọn kan táwọn bàbá fílẹ̀ kó tó di pọ́n lọ ó yẹ kẹ́ lè fi ràn wá lọ́wọ́ níbi ọ̀rọ̀ ètò ààbò yìí. Ṣẹwárí náà Yorùbá ní ìtí wọ́n bá pèèyàn sí lèèyàn máa ń dá sí ẹni tí wọ́n bá pèèyàn sí tó bá lọ dá sí ohun ìyá wọn jọ máa ń rìn fẹ́nìkan bá bọ́ ta ní ìsìn ta gbogbo ẹ̀ mọ́ra ta sí bá ọ̀tọ̀ ni tí wọ́n gbé àwa gángan tá a tẹ̀lú bí ọ̀bá sí ọ̀dà náà wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ Jésù tó lajú afọ́jú àìbẹ́kọ̀ tọ́lọ́wọ̀n bá dá afọ́jú ńkọ́ ojú kí ni Jésù fẹ́ là Ọlọ́run tó dá afọ́jú tí ò bá dá afọ́jú ńkọ́ ojú ṣe wọn Jésù fẹ́ là ṣe bí ìlú àwa tá a tẹ̀lú ìlú ipa wo gan níjọba kó lórí wa wọ́n kó lórí ìdílé kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ inú òbèrè abẹ́ gbé ìgbésẹ̀. àgbégbésẹ̀ dáadáa béèrè. àgbẹ̀ tá a bá sì pèèyàn sílẹ̀ yàn mọ́. tá a bá tí a bá tẹ̀lé ìlú ṣé pé ẹ mọ̀ sọ pé ń béèrè Ìbàdàn state ìlú kan wà tí jẹ́ Ìbàdàn ni. àwọn látẹ̀lé ìdúró olówó Ìbàdàn béèyàn bí wọ́n bá tẹ̀lé ìlú sólówó kan wà mẹ́ẹ̀. àwọn bàbá wa ṣèlú Ìlọrẹ wọ́n ṣèlú Ìlọrẹ pọ̀ ṣùgbọ́n àwọn kọ́nu wọn ò ṣe wá lórí o àwọn tó dé lẹ́yìn ìgbà táwọn bàbá wa lọ àwọn ni wọn ò ṣèlú Ìlọrẹ tó ti yé tí wọ́n bá pè wá pé nǹkan báyìí o á dà sí iṣẹ́ wa ní iṣẹ́ ogun jíjà ń jẹ́ àwọn bàbá wa tí wọ́n bá pè wá ṣetán àti gbáradì gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n ti ṣe torí tàn táwọn bàbá wa bí fílẹ̀ nínú ọ̀párẹ̀ wọn àwa náà sì fẹ́ kọ́ tàn ṣùgbọ́n àfẹ́ ẹ̀kọ́ lọ́nà tíjọba yìí fọ́ tíjọba fi wá tíjọba yìí mú wa ìjọba ló darí gbogbo. ìyàn tó gbọ́dọ̀ wọn yóò gun jà ní báyìí. ìjọba ló dorí gbogbo ẹ̀rọ. tó ti yé. ìjọba ọ̀làjú méjèèjì papọ̀ mọ́ra wọn. ló dorí gbogbo ẹ̀ tí bẹ́ẹ̀ rí pé ń sìn bí yéèyàn bàbá ẹjọ́ Olúbàdàn àbí ìbájọba ọ̀ndà ọ̀làgà ìjọba àbílẹ̀ ní o. lọ́gà rẹ̀ sọyẹ kó ẹ̀ pọ́n tí wọ́n polú ọba ní ọba àlàyé ìkejì Olódùmarè lẹ́yìn àwọn bàbá tó bá ní ẹ lọ mú ìwà ẹgbẹ́ lórí ta ni ó sọ̀rọ̀. ṣe tó tó bẹ́ẹ̀. wọ́n bá Olúbàdàn bá ní wọ́n lọ mẹ́nìkan wá sí kí wọ́n dè mọ́lẹ̀ kí wọ́n bẹ lórí níbo ni ó ti bára rẹ̀. mi ò ṣe sọ o ọ̀pọ̀lọpọ̀ nígbà bá débi rò ká fò. tí mo fi ní àwọn nǹkan tó bá nǹkan jẹ́ nù ọba ọ̀la sí lẹ́nu mọ́ bíi ti gbà kan nítorí yẹ káwọn ọba wa káwọn bàbá wa tó wà ń bẹ̀ nìsín nítorí yẹ kí wọ́n jà fún nù pé bá tó ti padà sẹ́nu wọn kì í sì tí wọ́n ń jà fún lẹ́yìn wọ́n jà fún torí pé ètò òsì yá wọn náà débẹ̀
bẹ́ẹ̀ bá gbọ́ wa tẹ́ ń darapọ̀ mọ́ alátàárọ̀ tẹ́ ń wò wá ètò ìtànjẹ ní tẹ̀wájú níkànnì Gbọ̀dé rédíò TV ó sì ti lọ bí kan kòrónà náà Mágàjí Mọ́yẹ̀ Taofeek Àkànní Abíọ́lá Òkúnadé Bánkẹ́fà gangan ló gbogbo ẹ̀ látàgbọ́lé Mọ́yẹ̀ Ìbàdàn àwọn náà bẹ́ẹ̀ ń bì í ẹ ti gbọ́ àwọn àlàyé wọn látàtàárọ̀ lórí ìtàn ìdílé wọn kó tó di pàmò lọ ẹnu tàbí méjì gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́ ẹ lè gba ìjọba gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan àwọn nǹkan ẹ̀sìn bẹ́ẹ̀lẹ̀ ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bíbá èèyàn kan náà máa kórin ṣùgbọ́n àtọ́ni bí ibi tí ìlú dé dúró lòdì èèyàn máa kórin mọ́ àmọ́ bẹ́ẹ̀lẹ̀ ọ̀pọ̀ bíbá. ṣùgbọ́n wọ́n bá tó béèrè fún náà lèèyàn tó lè sọ pé nǹkan yìí wà nílẹ̀ kí ni ìmọ̀ràn tẹ́ ní fún ìjọba sá. Ìmọ̀ràn tí mo ní fún ìjọba ni pé lóòótọ́ làájú ti bẹ ó ti wà ní gbogbo nǹkan. ẹ pé lè pọ irú bọ́lá àti ṣe wà kò lè ràn tí náà lọ́wọ́ ni. ó lè ràn lọ́wọ́ ṣùgbọ́n náà tí wọ́n ń gbà ṣe ti yàtọ̀ tó ti yé amáyé ìwé láti kọ sí bàbá wa ọlọ́lá jùlọ iṣẹ́ sílẹ̀ gómìnà Ṣèyí Mákindé àwọn nǹkan tí wọ́n lè pè wá sí pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè wá sí wọ́n ní commissioner for art and culture dáa ara àṣà náà dẹ̀ ni tí tá à ń ṣe tó bá di lọ́dọọdún wọ́n máa ń pè wá sí Liberty Stadium wọ́n máa ń ṣèbàdàn festival wọ́n dẹ̀ ní a máa ń showcase àwọn nǹkan ìdílé wa náà tó wà ń bẹ so nígbà tẹ́ wá ti rántí pa ń bẹ ó yẹ wọ́n pè wá ṣùgbọ́n àgbàgbé náà títọ̀ bá ti tẹ́gùn bá débi tí ó ti yọ yọ yọnu àwa náà gbètì kan ní etí wọn a sì ń fi àsìkò dípẹ́ fẹ̀yìn tí ẹ̀ ń bá wa gbóhùn àṣàpẹ̀fẹ̀ táyì gbètì afẹ́fẹ́ torí ara àrìnrànwọ́ náà ni pé kẹ́yìn náà mọ́ gbọ́rọ̀ lẹ́nu wa káwọn èèyàn mọ́ gbọ́ ọmọ tí wọ́n bá bí láti bí 80 century ní ìsìn tí wọ́n bá bẹ̀rẹ̀ pé látòrí ibo lọ́ba ti bẹ̀rẹ̀ àtòrí bàbá wa sáńkẹ̀ gan ni ó ti bẹ̀rẹ̀ kò lè mọ̀ pé bàbá wọn ti ń jọ bàbá ẹ̀ bọ̀ báyìí ṣe understand so mọ̀ràn tá pé wọn náà ni pé wọ́n mọ̀ páwọn ìdílé ń bẹ káwọn ìjọba bá wa ránṣẹ́ sáwà ìdílé kó má jẹ́ pé bàtà bá kàn fẹ́ sọdún Ìbàdàn kankan tàbí wọ́n bá náwọn nǹkan Ìbàdàn wọ́n máa ń pè wá so àwọn náà náwọn mọ̀ràn tá ló bá wọn oníkálukú ọlọ́rọ̀ àfihàn rẹ̀ tán bá ní òsà àfihàn àfihàn ń bẹ ń bàdàn ibi tí wọ́n yẹ lórí sí àfihàn báyé ni ibi tó dẹ̀ ní wà àfihàn báyé ni ibi tí ìbíkúlẹ̀ wà àfihàn báyé ni ibi tí borí ẹ̀rí wà àfihàn báyé ni ibi tó borí ẹ̀fọ́ wà àfihàn báyé ni ó sì nǹkan tí wọ́n sọ ńbẹ̀ tí ò dáṣẹ́ tó bá sọ fún yàn lójú ẹsẹ̀ pé yóò yà wèrè tó bá lè sọ fún yàn lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà pé yóò dà fún tọ̀ so kò sí táwọn wá ní nǹkan kan táwọn wá káàkiri ṣùgbọ́n àkànlè bọ́ọ̀tà káwá máa kó gbogbo ẹ̀kọ́ náà ká ní àtidé o àwa àlé jagunjagun ìjọba ju gbogbo èèyàn lọ wọn ò fi ìjọba mú wa tó jẹ́ káà náà máa wòran nù. ẹ wo ẹ̀jẹ̀ láti rí i lápá mọ́ pé ó tán lẹ́nu sí kò ní kùn tó pọ̀ dáadáa àyọ̀ gbà wá báyìí lọ́dọ̀ mi tá a túbọ̀ tó fẹ́ lójú dáadáa àmọ́ torí ìjọba àkókò wa ibi láti máa ṣe ní dédé síbí kó tó lè bá mọ̀ lọ ẹ bá ń jáwọn ará ilé kí ẹ sì dá wọn yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Mágàjí Taofeek Àkànní Mọ́yẹ̀lóyè Òkúnadé Bánkẹ́fà tí mo jẹ́ Mágàjí ilé Mọ́yẹ̀ mú kí gbogbo ẹ̀yin tó wà nílé o etí tẹ́ fi ń gbé wa etí ò ní dì ojú tẹ́ fi ń rìnà wò wá ojú ò ní lọ rí délé owó tẹ́ fi ọwọ́ tẹ́ ń tí ìbápò tẹ́ fi ń mówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń ra nǹkan tẹ́ fi ń gbọ́ Ọlọ́run jẹ́ kọ́wọ́ náà rọ̀ àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà gbogbo bí tẹ́ bá ti ń dáwọ́lé yóò mọ̀ ọ̀rọ̀ lónìí ní owó tí o torí pé owó ìwọ́lókun owó kan kì í wọ́n lọ́sà owó ní wọ́n yìí. àmì àṣẹ ẹ ṣeun gan ni a dúpẹ́ pé ẹ̀dá wa lóhùn fún ìpè wa tá a pè yé ẹgbẹ́ olólùfẹ́ wa tí ẹ ti wà lẹ̀ látàtà adúpẹ́ pé òkun torí pé báwo bá kì fún ni a kì í fáwo ni a mọ̀ pé ẹ̀wà ń bẹ̀ tẹ́ dúró tán tẹ́ ń bò wá látìgbà tí ètò tá a pè ní ìtàn ìdílé tó ti bẹ̀rẹ̀ ó ti wá débi kòńkòdó báyìí fún ọ̀sẹ̀ tá a wà yìí lágbára Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ òmíì látún wá sí ojú ìwòran yín láti jẹ́ kẹ́ mọ ibi tí nǹkan dídùn nínú ìdílé eléyìí tá a bá tún lọ lónìí agboolé ti Mọ́yẹ̀ Ìbàdàn òǹlàwà o ẹ sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn eléyìí tó rọ̀ mọ́ Táíwò Ọlápọ̀jù ló kọ tèmi yọtọmi tí ò yọkùnrin ti bí kọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀
lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àjọ fà ikú dẹ́gbẹ̀rà ni ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò ìtàn ìdílé. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wá, ó dàbọ̀.